tẹ̀lé ẹ̀yẹ láti lọ rí kábíyèsí adéyẹyẹ ní ìgbà gbogbo orí bàbá ẹ̀rí sí ìbàlù. wọ́n wá báyìí wọ́n lọ́dọ́ àdìyẹ sọ́ọ́ sọ́ni bàbá bá tọ́jú mi bọ̀lá kó tó débi bí n bá lọ́wọ́ ṣe bó ṣe ń ṣe ẹ̀gbọ́n mi tọ́kọ ní bá tọ́kọ mi lórí mi ṣe bó ṣe ń ṣe ọ̀yà ṣe bó ṣe ń ṣe àdìyẹ sọ́ọ́ yàtọ̀ ọ̀mọ̀dà akẹ́kọ̀ọ́dẹ́dà ayẹlẹ́dà gbogbo ọba aládé ẹ̀yin tẹ́ wọ́n sojú gómìnà ẹ̀rọ orúkọ Yorùbàjẹ́ rí orúkọ Yorùbàjẹ́ rí bíyìíké wọ́n ti tẹ́ ọ̀gá ẹ̀kọ́ lọ́ọ̀ mi ilé tó lọ. ẹ ṣe àdúpẹ́ bíyìíké ọmọ onírìṣà nìyẹn ẹ bá ti ṣàkóso ìtàn bíyìíké ní kẹ́kọ̀ọ́ wá síbí. Before we go forward, àlejò kan lára àwọn tó wá kí kábíyèsí wọ́n sọ kọ́kọ́rọ́ àti tókì wọ́n sọ nù. Lára àwọn tó wá kí kábíyèsí láti side àwọn princess ni ẹ̀tọ́ ẹni kí wọ́n mú àpò wọn. You please step forward with the evidence, ma. What bank is it? Okay, it belongs to you. Hello. Gbogbo wa lẹ́ẹ̀kan sí ẹja sọ pé kábíyèsí o. Ẹja sọ pé kábíyèsí o. Níta ń ṣe lónìí, a gbọ́dọ̀ mọ pàtàkì ẹ̀. Màá fẹ́ kí gbogbo wa farabalẹ̀ fún àwọn àlàyé yìí. Kí ni ọlọ́jọ́? Ọjọ́ tí ọjọ́ di ọjọ́. Nígbà tí Odùduwà rọ̀ pọ̀ láti nígbà tó Odùduwà rọ̀ pọ̀ láti ìsọ̀lú ọ̀run pọ̀ wá sí ìsọ̀lú ayé. Adéarè Olódùduwà gbé dání. Tẹ́ bá bá wo Adéarè igun mẹ́rin ló wà ń bẹ̀. Igun mẹ́rin tẹ́ wọ́ yìí ó ní àríwá, ìlà oòrùn, gúúsù àti ìwọ̀ oòrùn. Tẹ́ bá wo orí Adéarè lókè ẹ máa rí ìkódẹ. Ìkódẹ yìí òun ló túmọ̀ sí wípé òkè ọ̀hún ni gbogbo wa ti ṣẹ̀ wá. Tí Adéarè bá ti jáde nǹkan méjì l'Adéarè máa ń ṣe nínú kókó òrùn tàbí kókó òjò dání. Fún gbogbo ẹni tó bá bẹ̀rù lẹ́fẹ̀ láàárọ̀ yìí òjò ti rọ̀. Ìtumọ̀ wípé jíjáde tàbí Adéarè máa jáde òjò ti bẹ̀rẹ̀ fún Adéarè. Tí Adéarè bá ti jáde nǹkan mẹ́ta tẹ́ máa ṣàkíyèsí ni ojú ọjọ́ máa yí padà. Gbogbo ibi tí Adéarè bá sì ti dé lẹ́lẹ́kejì ẹ máa rí àpẹẹrẹ wípé nǹkan kan ń gbé bẹ́ẹ̀. Ẹlẹ́ẹ̀kẹta wá ní pé tí Adéarè tí kábíyèsí bá ti bí Adéarè ẹ máa rí táwọn ọdẹ bá ti ń yìnbọn bí wọ́n bá ṣe yìnbọn sí Adéarè ló ṣe máa fúyẹ́ sí. Yàtọ̀ sílẹ̀ yìí kí wá ní Adéarè tí kábíyèsí bá ti bí Adéarè sórí tí wọ́n ti kúrò ní inú ìgbàlẹ̀ ẹni àkọ́kọ́ tó máa wọ ikú kábíyèsí ni àràbà wo. Kí ni ìtumọ̀ ẹ̀? Àwọn olódùn mẹ́rìndínlógún ó wà nínú oríkì wọ́n ní kábíyèsí ọ̀ni ọmọ lẹ́sìn mẹ́rìndínlógún mẹ́jọ ń jẹ́kọ́ mẹ́jọ ò jẹ́. Àwọn olódùn mẹ́rìndínlógún àwọn kan wà ní apá àlàáfíà mẹ́jọ náà wà ní apá ọ̀tún. Tí àràbà bá ti wọlé tán bàbá wa kábíyèsí wá tún wọnú ìyẹ̀wò kan. Lẹ́yìn náà kábíyèsí wọ́n wá máa ṣe àdúrà lọ́dún àwọn aláṣepọ̀ tó bá ṣe ń jáde síta táwọn èèyàn máa rí wọn. Àwọn olóyè àtàwọn ọmọ ọba wọn máa wọrí fún wọn. Lẹ́yìn ìgbà yẹn làwọn rí tí bàbá máa lọ sójú orí àwọn aláṣepọ̀. Nǹkan tí bàbá náà ní wípé Adéarè tí mo dé yìí ọrùn ò gbọ́dọ̀ wọ̀ mí. Ẹ bá mi ṣe bí kété tí bàbá bá ti ń kúrò bí
wọ́n lọ sókè gbogbo níbi tí Ọ̀ṣọ́gun yóò ti dúró láti kí kábíyèsí káàbọ̀ sí òkè gbogbo. Bí kábíyèsí bá dókè gbogbo, àwọn àtọ̀ṣọ́gun wọ́n ní nǹkan kan tí wọ́n jọ máa sọ torí pé tí ò bá sí Ògún kò lè sí ìtàgbè ní ọlọ́jọ́. Ògún jẹ́ ìkan lára àwọn òrìṣà èyí tó lànà. Ògún ló lànà láti wá tí ó jẹ́ kí gbogbo láǹfààní. Lẹ́yìn náà tí bàbá bá ti dókè Ògún wá ṣe àwọn kọ̀ọ̀kan tí wọ́n bá ṣe é tán wọ́n wá lọ sí níbi ajé kábíyèsí aṣàdúrà. Ìtumọ̀ ajé ni wípé gbogbo wa pátápátá ń ṣiṣẹ́ iṣẹ́ Ògún là ń ṣe. Kò dẹ̀ sá tó ń ṣiṣẹ́ Ògún tí ò ní lájé ajé àtẹ̀wò wọ́n sọ fọ́nà wọn. Lẹ́yìn náà bàbá wa kábíyèsí wá wá lọ sí oríta Ọ̀rànfẹ̀. Oríta Ọ̀rànfẹ̀ yìí ibẹ̀ ni ọwọ́ Elédùmarè àti gbogbo àwọn arúgbọ́lẹ̀ ni wọ́n ti gbà fún Odùduwà láti jẹ́ ọba tí padà láti máa bọ̀ láti oríta Ọ̀rànfẹ̀. Ìgbà yẹn gbọ́dọ̀ ni ọjọ́ di ọjọ́ ẹja sọ fẹ́ kábíyèsí o. It's very close to the park. Information reaching us now says that it's very close to the park. So we are waiting for the arrival of the governor. Yes, the governor has arrived. As you can see, that's the to come down to the stage. His Excellency, Governor Boyega Oyetola. Aki olórí olúwo ẹ káàbọ̀ síbí o. Gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun ọ̀gbẹ́ni Isiaka. Team termination, please let them step there. Ẹ jọ àwọn àtàkùn ẹ jẹ́ ká sọ̀kalẹ̀ náà. Team termination. Team termination láti take national anthem. National anthem. Àwọn tó wọ àǹfààní ẹ̀jẹ̀ kọ́ gòkè. Ẹ jọ̀ọ́ torí Ọlọ́run gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun ọ̀gbẹ́ni Gbóyèga Oyètọ́lá wọ́n ti dé. Ọ̀gbẹ́ni Gbóyèga Oyètọ́lá wọ́n ti dé. Ètò yìí bí ẹ ṣe wò wáyìí káàkiri àgbáńlá yé ẹni tí wọ́n wá sí oníwòrán yìí wọ́n yẹ èèyàn láti máa bá a tẹ̀lé wa lẹ́yìn ayélujára ẹ lọ sí ọlọ́jọ́ ó jẹ́ wà lórí YouTube ọlọ́jọ́ festival 2020. Nígbà ẹgbẹ́ ìgbẹ́jọ́ gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun ọ̀gbẹ́ni
Ọ̀gbẹ́ni